ibi orí bá dání sí là gbé ó ní ọ̀rọ̀ Alhaji Taye Akande currency àti wípé odù tó bá yọ sí èèyàn ni mo determine kí lèèyàn ó ṣe bóyá currency gbẹ́bọ̀ ń bì kan àwòdùnú. A ti rí láìfù kan tí rí lẹ́dà ṣe tó sọ pé àfi tí mọ̀mọ́ òun bá lè sọ̀kalẹ̀ lọ́hùn ó lọ bẹ currency. Tínú bá ń bíyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lèèyàn máa ń sọ. Ẹ̀nà ṣe máa sọ pé ọgbà táwọn èèyàn bá wá bá wa pé nǹkan kan báyìí ló ń ṣàwọn èmi yìí fẹ́ káwọn èèyàn fẹnu sọ. Ẹ lọ sí ilé ìwòsàn òyìnbó ẹ lọ ṣàyẹ̀wò ara yín free. But ilé ìwòsàn òyìnbó ni wọ́n lọ tán ti lọ ṣàyẹ̀wò. Ogun Yorùbá lẹ́yà fẹ́ fi kojú ẹ̀. Àwọn ń ṣe ológun bílẹ̀ tí ó ń dọ̀tí alákọ̀ọ́kọ́ nìyẹn. Irú bí tẹ́ ti rí wa lónìí mo ṣe bọ́ glove ọwọ́ mi ni àwa ń ṣiṣẹ́ tiwa kódà ó fẹ́ súnmọ́ bí àwọn ti olóyìnbó bọ́ ṣe ń ṣe tiwọn ṣùgbọ́n yàtọ̀ ni pé. Kí ló sọ yín dolóògùn? Ẹ káàbọ̀ sí orí ètò yín lónìí. Ojú tẹ́ ń wò yìí kò ń ṣàìmọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Wọ́n ní àwọn ní olóògùn currency. Mo ní láti bẹ̀ wọ́n lálejò nílùú Ìbàdàn. Ìbàdàn la wà lónìí. Ẹ bá mi kí àwọn èèyàn, ẹ bá mi kí wọn. Akíyan ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá, ṣàlàáfíà lẹ́wà, àjíǹde ara máa jẹ́ o. Ẹ ṣé o. Kí ló sọ yín dolóògùn? Kí ló sọ Òkìkí dolóògùn? Ó tún wá jólóògùn currency. Àkọ́kọ́ ṣe rí bí ẹ ṣe pé yẹn náà lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń pè olóògùn. Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ olóògùn ọ̀nà wo ló pín sí? Ó pín sọ́nà tó pọ̀. Àmọ́ ọ̀nà méjì gbòógì ló wà láyé tá a bá pè èèyàn ní olóògùn. Àkọ́kọ́ ṣólóògùn òyìnbó ni. Ẹ̀kejì ṣólóògùn ìbílẹ̀. Okay, ṣé ti ìbílẹ̀ nìyẹn? Ògùn olóògùn ìbílẹ̀ làwọn. Ẹ̀yin lẹ ń lo ewé àtegbò. Bẹ́ẹ̀ ni. Ẹ ń gbẹ́bọ náà. Àbẹ́yìn lẹ ń ṣe ẹbọ ìlàyà ìkíyà. Ẹni tọ́rọ̀ ẹ̀ bá jẹ mọ́ ẹbọ. Ẹ tún gbé. Ó di dandan ká. Ó ti tán àti mú. Ẹni tọ́rọ̀ ẹ̀ bá sì jẹ. Ṣé bí Ìbàdàn lẹ wà? Ó ti parí. Ẹ̀yin dẹ̀ lẹ ń ṣe oògùn fún currency. Oògùn tewétegbò tìbílẹ̀ nípa ìlànà tìwòsàn ara tí wọn ò jẹ mẹ́bọ tí ìbá currency gbẹ́bọ rí. Tọ́rọ̀ ẹ̀ bá jẹ mẹ́bọ ó di dandan ká bá gbé. Ẹni tọ́rọ̀ ẹ̀ bá sì jẹ mí tutù ó di dandan ká bá gbé. Ibi orí bá dání sí là gbé ó ní ọ̀rọ̀ Alhaji Taye Akande currency àti wípé odù tó bá yọ sí èèyàn ni mo determine kí lèèyàn ó ṣe bóyá currency gbẹ́bọ̀ ń bì kan àwòdùnú bóyá currency ṣètùtù àwòdùnú. Ọjọ́ tí mo ti ń lọ ilé Alhaji currency àmọ́ báwọn àfáà pàdé àmọ́ báwọn pásítọ̀ pàdé àdèmọ́ báwọn èèyàn tiwa náà pàdé. A tún sọ pé olóògùn currency. Olóògùn currency. Ok, ṣé ká lálàgbò currency. Oògùn làgbo náà sọ àtògùn àtàkùn sọ́nà tẹ́ gbégbà tí ò wọ̀. Bọ̀ kò sẹ́bọ lọ́dọ̀ tí. Irọ́ currency ò tí ì gbẹ́bọ. Lọ́dọ̀ tí yín. Lọ́dọ̀ tèmi èmi ò sì bá lọ́wọ́ wọn rí. Ok, but ẹ̀ ń báwọn èèyàn gbẹ́bọ. À ń báwọn èèyàn gbẹ́bọ lẹ́ni tọ́rọ̀ ẹ̀ bá jọ ṣe métùtù. Ẹ̀ ń tọ́rọ̀ ẹ̀ bá ṣètùtù à ń bá wọn ṣètùtù. But ẹ̀ bá Adébísí Àkàndé. Rárá. Lọ́dọ̀ tí yín irú èèyàn wo ni currency náà? Alhaji Adébísí Àkàndé currency. Ṣé rí bí mo fẹ́ràn Alhaji Taye Akande Adébísí currency bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ Alhaji Wasiu Alabi Pasuma dénúdénú. Mo fẹ́ràn àwọn tí ó ń bá mi ṣiṣẹ́ mọ̀ tí n bá tọ rédíò tí n bá ti gbọ́ Fresh FM tó yẹ pé orin ni mo fẹ́ gbọ́ mo fẹ́ lọ gbọ́ Pasuma tàbí kí n gbọ́ currency. Irú èèyàn tí mo wá mọ Alhaji Adébísí currency sí wọ́n kàn jẹ́ nìkan tó jẹ́ pé wọn yìí fẹ́ kẹ́ ẹ ṣe báyìí sáwọn. Kán rọ wọn sẹ́yìn. Wọ́n lápọ̀nlé lára gan tó bá àtọmọdé àtàgbà àti kò sí ẹni tí wọn kì í pọ́nlé ṣùgbọ́n wọn yìí fẹ́ kàn ṣe báyìí sáwọn. Ẹ̀ta ló rọ currency sẹ́yìn. À lè sọ àwọn ló yè ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà kíní lórí nǹkan tó rí nínú ibi tó korí bọ̀ tó fi ń ṣe bó ṣe ń ṣe so èèyàn ò lè mọ kí ló ń ṣẹlẹ̀ nínú agboolé yẹn àwọn náà mọ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó deserve ìgbésẹ̀ tí wọ́n gbé àtiwà tí wọ́n. Ìgbésẹ̀ táwọn èèyàn náà gbé àwọn kan ní wọ́n gbéraga sólóore olóore pọ̀ ṣùgbọ́n gbogbo alámọ̀ pé lára àwọn olóore gbòógì tó ran Alhaji Adébísí currency lọ́wọ́ ni Alhaji Pasuma wa. Ṣé wá rí currency tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò sí ní kọ̀rọ̀ ní gbangba wọ́n máa ń gbé fún Pasuma ní gbogbo ìgbà. Táwa bá wà pẹ̀lú wọn tá a jọ ń sọ àwa súnmọ́ wọn dáadáa dẹ̀ máa ń sọ̀rọ̀ gbogbo ìgbà kò sígbà tó lè sọ̀rọ̀ tó máa ń kóyàn Alhaji Pasuma kiri rárá. So ṣùgbọ́n ṣe mọ̀ pé ńgbà míì
táwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ ó deserve àwọn action. Wọ́n ní for every reaction there has been an action. Action ti kọ́kọ́ ṣáájú kí reaction tó tẹ̀lé. Alhaji Currency ò kàn lè déédéé jí lọ́jọ́ kankan sí báyìí ó ti máa láwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀. Ó dẹ̀ ṣàlàyé àlàyé tó dẹ̀ ṣe dẹ̀ yé ṣùgbọ́n ká má lọ ọbẹ̀ mọ́ torí ó ti ń jẹrò òkun gbàgbé wọ́n ti dọ̀bálẹ̀. ṣe kọ́kọ́ níbi tí wàá wò kì í ríyàn òfin tá a bá rí ọmọ ọdún méjì tó bá jù wá lọ bàbá la máa ń pè èyí lè máa ń ka bàbá kún pé kíní kan àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o mo láìkì Paso ni mi ń ṣe kíni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi faraba ó ti Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní. ṣe rálá kọ̀ọ̀kọ̀ yẹn àwọn náà gangan mọ̀ fúnra wọn pé ó kù díẹ̀ káàtó òun ló dẹ̀ lead sẹ́lẹ̀ kejì. tó bá yẹ pé wọ́n gbà tó bá yẹ pé wọ́n rí nírí pé n táwọn ṣe lákọ̀ọ́kọ́ yẹn dáa ni wọ́n ní ṣẹlẹ̀ kejì torí pé wọ́n rí pé alákọ̀ọ́kọ́ yìí ó kù díẹ̀ káàtó báwọn ṣe rìn. Alhaji Pasuma lálákọ̀ọ́kọ́ yẹn rí pé wọ́n fi sùúrù tó torí pé wọ́n mọ̀ pé èèyàn lèèyàn máa jẹ́ àlè wà ká má ṣàìṣiṣẹ́. So wọ́n Pasuma dẹ̀ rèé bó ṣe ọjọ́ kan bó ṣe ọjọ́ méjì wọ́n fi ju Alhaji Currency lọ. So ẹyọ kan yẹn náà fi máa tútọ̀ pé ọmọ mi léèyàn bá ti dàgbà ó máa ń yógun jà ni. òkè ológun ni Paso náà. nígbà kan táwọn náà ṣì wà lọ́dọ̀. ọ̀rọ̀ kan ṣá ẹlẹ́ẹ̀kejì aṣáàdúpẹ́ gbogbo ẹ̀ tí. ó ti jẹrodò Ọlọ́run ti ṣeun àti bàbá àtọmọ ti parí ìjà. ìjà ti parí báyìí. a ti rí láìfù kan tí rí lẹ́dà ṣe tó sọ pé àfi tí mọ̀mọ́ òun bá lè sọ̀kalẹ̀ lọ́rùn láti sọ fóun kóun lọ bẹ Currency lòun lọ bẹ Currency. wọ́n bá wa yanjú ẹ̀ sórí pé mi ò lè dọ̀bálẹ̀ ẹ gbàgbé kí n tó lè dọ̀bálẹ̀ déjọ́lẹ̀ mo máa rí mọ́ mi ò pẹ̀lú dáàdì mi Kúnlé o tó bá sọ pé kí n dọ̀bálẹ̀ déjọ́lẹ̀ ìgbà yẹn mo lè dọ̀bálẹ̀ fún ọ. èyí tí yẹn túmọ̀ sí ni pé wọ́n ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ṣeé ṣe káwọn má lè lọ bẹ Currency. Now ṣe wá rí kò sí ní tó tínú bá ń bíyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lèèyàn máa ń sọ láwọn ọ̀rọ̀ tí ó yẹ ò mean tó jẹ́ pé látàrí pé ń bíyàn ní moment yẹn náà ṣe máa sọ pé when you are angry don't make decision when you are happy don't promise tínú bá ń bí ẹ má gbé ìgbésẹ̀ tínú ẹ bá dùn jù má ṣèlérí torí pé tínú bá ń bíyàn àwọn ìgbésẹ̀ kan wà téèyàn lè gbé tó jẹ́ pé kò dénú nígbà tínú èèyàn bá wá rọ̀ èèyàn máa fẹ́ máa regret nínú nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn ti lọ ń bá Alhaji Currency láwọn àsìkò kan pé kán fa àwọn mọ́ra tí wọ́n fa àwọn mọ́ra kó tó wá di pé àwọn gbẹ̀yìn lọ sékòó n tí wọ́n sọ pé ó ń dun àwọn ń tà wọ́n nìyẹn ṣe mọ̀ pé àkọọ́lẹ̀ ti dúró bí yóò ṣe rìnrìn àjò ẹ̀dá láyé ó dẹ̀ wà lára nǹkan tèmi ń sọ fáwọn fans tí rí lẹ́dà náà pé Ọlọ́run ti kọ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ rìnrìn yín nìyẹn èmi mọ̀ pé tí Alhaji Tiri bá gbégbèsè lónìí bí Paso bá ṣe fi ọwọ́ fa àwọn padà wọlé bẹ́ẹ̀ làwọn náà ṣe fọwọ́ fa. eléyìí tó jẹ́ Jagunlabi ìbórúkọ ẹ ṣe sound yẹn náà níṣẹ́ tó ń ṣe Jagunlabi ó ń ṣiṣẹ́ fún pile waist pain àti back pain tẹ́ ẹ bá lo Jagunlabi bó ṣe wà yìí èyí ó mọ̀ mú láràárọ̀ ni tó bá ti wà nílé ó ti ní àwa ti mix ẹ̀ ń sàlẹ̀ ẹ̀yin náà fi nǹkan kan mix nínú. Ológun Currency àwọn oògùn wo gan lẹ̀ ń ṣe tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ tó fi jẹ́ pé Currency òun fi yín ṣeré. ṣe rí n tí òun jẹ́ kí àwọn èèyàn fìyàn ṣeré náà ni tí n téèyàn bá gbé dání bá ti dáa tó bá jẹ́ pé èèyàn ti mọ n téèyàn ń ṣe àkọ́kọ́ àwọn ò ń ṣe olóògùn bílẹ̀ tí ó ń dọ̀tí alákọ̀ọ́kọ́ nìyẹn irú bí tẹ́ ti rí wa lónìí mo ṣe bọ́ glove ọwọ́ mi ni àwa ń ṣiṣẹ́ tiwa kódà ó fẹ́ súnmọ́ bí àwọn ti olóyìnbó bó ṣe ń ṣe tiwọn ṣùgbọ́n yàtọ̀ ni pé ṣọ́ọ̀kì làwọn ń lò tewétegbò làwa ń lò torí pé lọ́pọ̀ ìgbà táwọn èèyàn bá wá bá wa pé nǹkan kan báyìí ló ń ṣàwọn èmi yìí fẹ́ káwọn èèyàn fẹnu sọ mo máa ń fẹ́ kán lọ ṣàyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè sọ pé inú ń ro mí inú tó ń ro ẹ́ yẹn kò déédéé bẹ̀rẹ̀ sí í ro ẹ́ inú ọ̀kan lè ṣàdédé máa ro yàn nǹkan kan ló lead sínú ríro so gbọ́dọ̀ lọ kọ́kọ́ ṣèwádìí kí ló lead sí inú ríro yẹn náà ìyẹn la máa trace kì í ṣe inú tó ń ro ẹ́ tí n tó lead sí bá ti wà sorted out inú ríro náà stop orí ń fọ́ mi orí ò déédéé fọ́yàn nǹkan kan ló lead sórí fífọ́ tó bá yàtọ̀ sí pé èèyàn gbárí mọ́ giri tó lè sáré fúnyàn ní hot tó lè fúnyàn ní ache téèyàn bá ti gbárí mọ́ giri tó kàn ṣàdédé jí orí kan fọ́ ẹ nǹkan kan ló lead sórí fífọ́ yẹn ṣé kìí ṣe high blood pressure ṣé kìí ṣe diabetes ṣé kìí ṣe pé àwọn ailment kan wà tó sápamọ́ ságọ́ ara ẹ orí fífọ́ is a sign of ailment àpẹẹrẹ ni orí fífọ́ jẹ́ kìí ṣàìsàn ó ń sọ fún ẹ pé nǹkan kan wrong nínú ara ẹ tó o mọ̀ ni
so èmi máa ń sọ fún àwọn èèyàn pé ẹ má sọ fún mi pé orí ń fọ́ yín ẹ lọ sí ilé ìwòsàn òyìnbó ẹ lọ ṣàyẹ̀wò ara yín fún. ṣé tán bá ti wá ṣe. tán bá ti wá ṣe ẹ fáwọn result yẹn jẹ́ ká interpret. but ilé ìwòsàn òyìnbó ni wọ́n lọ tán ti lọ ṣàyẹ̀wò. ogun Yorùbá lẹ́yà fẹ́ fi kojú ẹ̀. lọ́pọ̀ ọgbà ṣe rí tí ẹ bá lọ ilé ìwòsàn òyìnbó ṣe gba àwa náà ẹlòmíì prefer ìwòsàn ìbílẹ̀ ju ìwòsàn òyìnbó lọ ṣùgbọ́n àwa ò tí technology tiwa ò tí lè ṣàyẹ̀wò kí ló ń ṣe yín. bọ̀tán lè bí fálẹ́rè. lọ́pọ̀ ọgbà ní irú ìtawà gbé dání èmi yìí sọ pé ẹja bí fálẹ́rè àìsàn wo ló ń ṣe yín but spiritual is different from medical. Ifá ò dé medical. ó débẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tẹ́ ẹ bá dé ilé ìwòsàn tẹ́ bá ṣàyẹ̀wò tójú ti machine fún yín tí ò bá mu tẹ́ wọ́n sọ pé àwọn ò rí nǹkan kan ẹ̀yin dẹ̀ ń sọ pé ara ni yín ìgbà yẹn la máa go spiritual. But kọ́kọ́ lọ ní. ẹ kọ́kọ́ lọ ní the parallel terrestrial wọn ẹ lọ hospital. but tó bá di pé wá díjú. tó bá wá sọ pé àwọn nǹkan kò ṣe gbogbo machine wá ń sọ pé ẹ wà pa bọ ẹni tẹ́ ń sọ pé wà pa ń sọ pé ara ní òun. ẹ̀yin ṣẹ̀ wá. a máa ṣẹ̀gùn kí ló lè fa àwa wa lọ. ṣẹ́yìn lè máa dáfá yẹn. àwa èmi ò kì í dáfá. but ẹ máa ṣèwádìí. àwọn oògùn wo ni ẹni tẹ́ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ ailment tó ń ṣàwọn èèyàn táwọn èèyàn kan sọ pé kò ní ìtọ́jú ìdọ́gbọ́n sí ló wà lára ẹ̀ ní diabetes lára ẹ̀ ní high blood pressure lára ẹ̀ ní hepatitis jẹ̀dọ̀jẹ̀dọ̀ lára ẹ̀ ní àwọn àrùn kan táwọn èèyàn sọ pé a kàn lè manage ẹ̀ ní a lè tọ́jú ẹ̀ irọ́ a lè tọ́jú ẹ̀ ìlànà àtẹ̀lé ló ní ó kàn ní rules and regulations ó ní guides ó ní ìlànà àtẹ̀lé ó ní tẹ́ gbọ́dọ̀ ṣe àgbẹ̀ kankan ní kings and queen nínú medical àti tradomedical wa yìí náà kings and queen ni pé oògùn ni kings rules and regulation ni queens wọ́n tẹ̀léra wọn ni ẹ gbọ́dọ̀ follow ara wọn tẹ́ bá tẹ̀lé king tẹ́ fi queen lẹ̀ ẹ̀ ń tọ́ra yín jẹ ni tẹ́ bá tẹ̀lé queen tẹ́ fi king lẹ̀ ẹ̀ ń tọ́ra yín jẹ so ẹ gbọ́dọ̀ follow gbogbo ẹ̀ bumper to bumper so irú eléyìí la ṣe fún hepatitis ṣẹ́rí hepatitis A B C D E F kò ń bẹ̀ G wá wà ṣẹ́wárẹ̀ tó burú jù ń bẹ̀ ìkan wà tó jẹ́ pé kò sí ọ̀nà tí ẹ lè gbà kó ẹ lè kó through sweat fluid bẹ́ẹ̀ bá dìmọ́ èèyàn tó ní hepatitis tó bá jẹ́rú hepatitis tán kó látara bẹ́ẹ̀ ni ẹ dìmọ́ pápá àpalẹ̀ nìyẹn máa kó àti bẹ́ẹ̀ àti ọ̀nà tí wọ́n ń gbà kọ́ àwọn kọ̀ọ̀kan nínú wọn ó pọ̀ gan ṣùgbọ́n bó ṣe wù kó wá burú tó àti ní rúùtù ẹ̀ àkọ́kọ́ kí ló lead sí ní tó kọ́kọ́ máa ń fà á ni pé àwọn diseases kan UTI HSV kan wà tó jẹ́ wípé tí antibody yín ò bá wà released láwọn some particular period of time kò ní lè pa àwọn viruses yẹn àwọn viruses yẹn ló máa develop wọ́n á wá máa bímọ bó ṣe ń bímọ yẹn wọ́n á máa pọ̀ sí wọ́n á wá tàn wá di hepatitis tó bá ti di hepatitis kí ló ń jẹ àwọn viruses yẹn ẹ̀dọ̀ yín tó bá ti ń hit lórí ẹ̀dọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ẹ̀kan gbọ́pẹ́ ni yẹn sùn kò sì jí mọ́ ni wọ́n bá pé wọ́n pípa lójú òun wọ́n pípa nǹkan kan ti wà nú ẹ̀ tẹ́lẹ̀ tí ó yẹ kó tọ́jú tí ò tọ́jú bẹ́ẹ̀ ni àwọn ò ní jẹ́ káìsàn jẹ̀dọ̀ wa o àmì eléyìí òun la ṣe fún hepatitis. kí ni Yorùbá yẹn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni jẹ̀dọ̀jẹ̀dọ̀ bẹ́ẹ̀ ni òun la ṣe fún hepatitis. ogun ẹ̀rẹ́ ṣé tí wọ́n bá ti lọ ṣe test tó. tẹ́ ti rí i pé ẹ̀jẹ̀ àmọ́ HZ yín kí ni viral load count yín ṣé 5,000 ni ṣé 1 million ṣé tún iye tó bá rí kó jẹ́ ẹ̀jẹ̀ àmọ́ eléyìí á neutralize yín tẹ̀lé máa wà ókè dáadáa. ìyẹn ni ti jẹ̀dọ̀jẹ̀dọ̀ bẹ́ẹ̀ ẹ pè ní hepatitis killer for hepatitis gbogbo àwọn product wa tó ń pa nǹkan la pè ní killer so our specify ntẹ́lẹ̀ yìí ń pa sábẹ́ killer fún eléyìí kílà fún ilé ẹni pé kílà náà lélẹ̀ náà nítorí kí n tẹ̀ ní high blood pressure lọ́dúnmọ́dún la ti gbọ́ oríṣiríṣi ìtàn tẹ́lómi oṣù tí ò ní jímọ́ àti gbọ́ oríṣiríṣi ìtàn tẹ́nìkan ó mọ̀ jẹun lọ́wọ́ báyìí yóò sì sorí kọ́ ó ti lọ ó ti kú àti gbọ́ oríṣiríṣi ìtàn ẹnìkan ó mọ̀ rìn lọ lórí títì tó look very healthy ó kàn kọsẹ̀ kékeré báyìí ó sì gbàbẹ̀ lọ high blood pressure máa ń fà kí ló lead high blood pressure lifestyle wa ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹlòmíràn ní àbóyá torí pé mi ò sùn tó ó lè máa sùn látòní títí di 40 days kí high blood pressure ẹ̀ sì rise torí pé lifestyle kí ló ń jẹ kí ló ń mu báwo ló ṣe ń jẹ gbogbo nǹkan yẹn ni ó máa ń fa high blood pressure. ogun ẹ̀rí tí mo mú lọ́wọ́ yìí ẹ kàn sí wa iléeṣẹ́ Yorùbá Remedies. wọ́n ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ̀lé fún àbọ̀ máa rà. ó máa rà náà ni àwọn sọ àìrọ́ kò ṣeé fún yẹn ó náà ṣẹ́rí lè tó wà lọ́wọ́ mi kílà lòun náà bọ̀ òun pa ti diabetes. àìsí insulin tí ò bá ti sí pancreas tó lè distribute insulin tó sínú ara yín insulin máa ń wà lẹ́yìn ikùn òun dàbí glucose tẹ́ bá ti jẹ too much sugar ṣẹ́rí òun á wá gbé lọ sẹ́yìn pancreas á lọ hide ẹ̀ sẹ́yìn ikùn yín glucose yẹn ó máa lọ gbé pamọ́ sẹ́yìn ikùn yín ó wá máa release ẹ̀ fún yín díẹ̀díẹ̀
díẹ̀díẹ̀ tẹ́ bá ti ṣiṣẹ́ agbára kan tí ṣúgà ò sí lára yín láti fi ní energy mọ́ á tún release díẹ̀ fún yín ẹ tún fi iṣẹ́ á tún release tí ò bá ti wá sí pancreas control tí insulin yẹn wà controlled mọ́ kò ní lè gbé glucose yẹn lọ sẹ́yìn ikùn yín láti hide ẹ̀ mọ́ gbogbo ṣúgà tẹ́ bá jẹ yóò kàn fọ́n sínú gbogbo ara yín ni ìyẹn ló máa ń lead sí high blood pressure kí wá ni ó produce more insulin láti lè hide glucose sẹ́yìn ikùn yín oore ọwọ́ kan tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí lo kílà for diabetes yìí pápápá ó ní gbogbo tó ń ṣe yín nípa diabetes yẹn èwo ni dúdú yìí ẹrù rèé igi kan wà ń bẹ sà ẹ rí igi kan ń bẹ òun àtẹlẹ ìjọ wà papọ̀ ní ṣẹ́rí lè wà fún okó kékeré kí lẹ pé okó tó bá kéré kì í ṣàrùn ẹnìkan tẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni nínú ìwádìí wa ọ̀pọ̀ àwọn tabakọ́kùnrin 20 19 lókó ẹ̀ kéré ẹyọ kan ló wà lọ́kì 19 ní kí ni 19 lókó ẹ̀ kéré ẹyọ kan ló wà lọ́kì kì í ṣàrùn ẹnìkan ẹ mọ́ tijú ṣé àìwá tijú yín yẹn òun náà ni pé kẹ́ tètè gbégbèsè eléyìí kó tó kéré rè bẹ́ẹ̀ ni ṣe eré eléyìí báyìí bó ṣe wà yìí òun ni yóò wọnú eléyìí lọ tá a fi máa rò pọ̀ á wà fi máa la ó tán ó láwọn nǹkan míì ó láwọn ọ̀dà ṣe lè test eléyìí lára mi o a ti ní alẹ́ oríṣiríṣi ẹ̀rí tó pọ̀ rẹpẹtẹ ẹ mọ̀ pé ìyá lè sọ fáwọn èèyàn why not jọ̀bọ̀ wọn wò náà kò ṣe kó ìyá kò kéré ẹ ń gbàgbé nínú 20 pé 19 ló kéré ṣé mi wá ní nọ́mbà 20 tó eléyìí wọn máa sọ sínú ẹ kì í sínú ẹ báyìí tí ọba ti fèrè òpó èyí yóò yọ jáde lè yóò mọ̀ ńlá ó ní àwọn ọ̀dà kan tó láwọn nǹkan míì tí ó tẹ̀lé wá o ó láwọn other things tó máa tẹ̀lé wá so yẹn ni kí lè fún ìpele Yorùbá remedy for penis enlargement. pè ẹdùnà ṣé tó máa jẹ́ kó kéré ni àbí tó máa jẹ́ kó ṣe dáadáa. tó bá tún gùn jù tẹ̀fẹ́ tún kó kéré náà ó máa ṣiṣẹ́ fún all you need to do is to cut this eléyìí lẹ́ẹ̀gẹ̀ sí ní tẹ̀fẹ́ kó bọ́ sí. so whatever tẹ bá gé sí tó bá fẹ́ 7 inches 12 ló wà tẹ́lẹ̀ wá fẹ́ kó bọ́ sí 7 ẹ̀ kàn gé sí 7 náà ni ó bá parí. but eléyìí náà kéré inú ayé tẹ́lẹ̀ bá ràn tán ẹ jẹ́ wò ṣó tó kàwọ́ yín. ó ju bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ lọ. ìyẹn ni ti ológbòjò. eléyìí ni fáwọn tó bá ní infection. ẹ rí i pé kílà ló náà gbé a kò specify n tó ń kìlì síbẹ̀ ni bẹ́ẹ̀ ni hormonal imbalance cyst àti gbogbo all these viruses ó lè cause a lot of things. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán láwọn wà bárẹ̀ àwọn ò rọ́mọ bí ẹlòmíì infection lásán ló ń dà láàmú tí òótọ́ mo fi dúró. tẹ́ ẹ bá ti lè treat infection ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara yín pátápátá báyìí ló máa clear off tẹ́ ẹ máa lálàáfíà àtòbìnrin àtọkùn bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò lè lò. infection dẹ̀ lágbára ó ti wà ń bẹ̀ gbogbo ẹ ti wà ń bẹ̀ èèyàn lè lo ògì tútù tàbí kéèyàn lo omi ọsàn wẹ́rẹ́ ó ti wà ń bẹ̀. ẹ worú eléyìí òyìnbó tá ń kọ́pì àwọn ní daily health routine kìíní kan wà tá ń pè ní daily health routine ìyẹn ni pé tó jẹ́ pé tó bá ti jí lára àárọ̀ ó di dandan ká ṣe é òun là ń pè ní daily health routine. àwọn òyìnbó ní tíì tán máa mu láàárọ̀ ó ti di dandan nǹkan ṣe wọ́n nǹkan ò ṣe wọ́n wọ́n ní tíì tán máa mu lálẹ́ èyí tán máa mu lọ́sàn-án wà ó di dandan routine health routine wọn ni. eléyìí lẹ pè ní. eléyìí òun ló dàbí health routine fẹ́yìn tẹ́ bá ní interest nínú àwọn nǹkan ìbílẹ̀ tó jẹ́ ti àgbo irú powder yìí ń sìn àràárọ̀ ó di dandan fún gbogbo èèyàn kan máa mú ó máa ń boost immunity èèyàn ni tí immunity bá low ó là ń sọ lẹ́ǹkan bẹ́ẹ̀ ni ó là ń sọ lẹ́ǹkan yẹn pé tí immunity èèyàn bá low kò ní release antibody tó lè pa àwọn germs kan naturally ó yẹ kára wa máa fight àwọn àìsàn kan fúnra wọn láì lo oògùn ṣùgbọ́n ara yẹn gbọ́dọ̀ lè release antibody ṣùgbọ́n tí organs wa bá ti weak àti release antibody yẹn máa lágbára tí ó bá ti wá release antibody yẹn problem ìyẹn la oríṣiríṣi àìsàn wa máa yọjú lọ́tún lósì so tá a bá ń lo eléyìí láràárọ̀ a máa boost immunity wa on a daily. àwọn tí wọ́n bá kúndùn kánọmọ pa ọ̀ṣọ́mọgbọ́mọ gbìn. fire down. bẹ́ẹ̀ ni láwọn ẹ rí pọ́kàn tó ń jẹ́ nìyẹn pé fire down kò mọ́ dúró mọ́ tẹná lọ ni má dúró mọ́ lọ mọ́tò bẹ́ẹ̀ ni so fire down rèé fún gbogbo àwọn tó bá fẹ́ máa ṣe ọkùnrin àbóbìnrin atọkùnrin àtobìnrin náà lè lo unisex. ọkùnrin lè lo obìnrin lè lo bẹ́ẹ̀ ni kí lọkùnrin máa fi lò. omi ọsàn tàbí omi tó bá lọ́wọ́rọ́. fire down. bẹ́ẹ̀ ni lẹ́yìn méjèèjì bá ti jọ gbé lura bíi 45 to 50 minutes sígbà tẹ́ fẹ́ kọ lura yín ẹ wo dán tí ó ṣẹlẹ̀.
Jagunlabi tó lò báyìí abẹ́kì tó bá pè yín lẹ́ máa sọ ẹ tó bá ti pè wá ọmọ yẹ Jagunlabi rẹ̀ ẹ̀rọ orúkọ tó náà ń jẹ́ Jagunlabi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà máa ń pè wá tí wọ́n á ní táwọn bá ti báyàwó àwọn ṣe lẹ́ẹ̀kọ́ báyìí ara bí ó dànù lẹ̀ ni kò ní lọ mọ́ n tó ń fa ni tá à ń pè ní ìdàkọlẹ̀ tí dọ̀tí bá ti wà lára a lot of problems ló máa fà iṣẹ́ tí Jagunlabi ń ṣe ń tiẹ̀ nìyẹn òun á fix problem yẹn permanently. ọtí ti wà ń bẹ̀rẹ̀ kò í ṣọtí kò àwọn oníta gbọ́ ọ̀nà tí ń bì ẹni tó bá níṣòro quick erection tàbí quick ejaculation kò gbọ́dọ̀ tún máa fọtí lo àgbo preservation lọ ti jẹ́. now gbogbo àwọn nta tí wàá polówó yìí kọ́ béèyàn bá ní ìdí ẹ̀ báwo náà ṣe fẹ́ kàn sí. kó pè wá ní kò síbi à ń deliver worldwide kò síbi téèyàn wà nínú àgbáyé. Yorùbá Remedy. bẹ́ẹ̀ ni herbal pharmaceutical center àfi ibi tó bá jẹ́ pé wọ́n ti ń jagun nìkan la lè deliver sí. so kò síbi táwọn èèyàn ti ń wò wá báyìí káàkiri. lágbàáyé tó ti lè rí gbà ẹ̀yin ṣá pè wá ẹ bá wa chat. àwọn abroad ń kọ́ balẹ̀ anywhere. bó ní iléeṣẹ́ yín wà. ó wà ní challenge nílùú Ìbàdàn. challenge lẹ́wọ̀n ní Ìbàdàn ó yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè pè yín sí. +234 90 71 45 9342. lẹ́ẹ̀kan sí. +234 90 71 45 9342. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wọ́n sí nìyẹn ẹ ní ìkádìí ẹ̀ ń ṣe àgbo fún kọ́rẹ́ǹsì ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú Ayífẹ́lẹ́ ṣé méjèèjì yẹn kò gbára wọn. ọ̀gá wa Dr. Yinka Ayífẹ́lẹ́ wọn ò disturb èèyàn láti àwọn gan tún wà lára àwọn tó máa ń encourage ọ̀gá máa ń bá mi ràgbó fáwọn ọ̀rẹ́ wọn ní abroad wọn á ní Òkìkí gbé Jagunlabi kan wá lágbájá máa ń support wa wọn disturb wa. ìṣílẹ̀ ẹnujọ́ mẹ́ta yìí máa kọjá bẹ́ẹ̀ nínú oṣù yìí náà ni. change lèyìn ó gbà nu 2 billion. change ni wọn engineer kò fún yàn nínú 2 billion naira ilé yẹn kọjá bẹ́ẹ̀ ilé yẹn kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n deserve torí ọ̀gá ń ṣiṣẹ́ tọ̀sán tòru ni ọ̀gá máa ń ṣiṣẹ́ bí ẹni tí ò ní 2,000 naira lákàntì bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi mo bá wọn iṣẹ́ tó máa wà pẹ̀lú ọtí fọ́sọ̀ wọ́n máa ṣiṣẹ́ bí ẹni tí ò ní 2,000 naira lákàntì. ṣe pé bóyá owó kan ti wà nílẹ̀ kí wọ́n wá rí láti. ọ̀gá ẹ̀ ṣe èmi lọ̀gá ó yà ìnìṣó ń bẹ̀ ọ̀gá máa ṣáájú wọ́n ní ẹ tẹ̀lé mi so wọ́n gbogbo tó bá ṣe lórí ire Táyéfẹ́lẹ́ bá ṣe lórí ire wọ́n deserve ó dàbí currency náà ni gbogbo tí currency bá ṣe lórí ire ó deserve ká lo eré àárọ̀ ilé ọ̀sán lórí ìdúró kò easy so gbogbo èèyàn tó bá ti ń ṣiṣẹ́ ó deserve good life. Pasuma ara lé sí US lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n sọ pé oríṣiríṣi $1,000s náà fi ra wọ́n deserve ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tó bá fẹ́ pè. +234 90 71 45 9342. lẹ́ẹ̀kan sí. +234 90 71 45 9342. ẹ ṣe gan gbogbo ẹ̀yin èèyàn òun náà lẹ ti gbọ́ yẹn o àwọn Yorùbá sọ pé ìròyìn ò tó àfojúbà. bẹ́ẹ̀ni ẹni tó bá tọ́ wò ló lè sọ. èmi náà ti ń gbọ́n pa wọn tipẹ́ mo sì ti rí àwọn iṣẹ́ tó ń ṣe. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà lẹ ti gbọ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo ìbéèrè tẹ́ bá ní tàbí ẹ fẹ́ confam ṣùgbọ́n mi à make sure pé wọ́n test àwọn kan lára mi ìyẹn á tún jẹ́ report mi tá a bá máa ṣe next episode ẹ máa test àwọn bíi méjì kan lára mi. kò sí ṣòro. ẹ ṣé. Thank you.